Alásè ni mí, Ireni ńkọ́. I bet you've not heard of this fried chicken concoction rice. Yes, so báwo la ṣe ń sè? Àwọn èròjà tí a fi ń sè kò pọ̀ púpọ̀. Àwọn èròjà wa náà ni onion, curry, paprika powder, salt, hotdog, èyí tá à ń pè ní sausage, rice, chicken breast, òróró, maggi, thyme, garlic and ginger pẹ̀lú chopped ata rodo àti tomato wíwẹ́. Báwo la ṣe wá ń sè? Nínú pot o, ẹ máa jẹ́ kí pot yín kẹ́ ti preheat ẹ̀ already. Ẹ da chicken breast yín sí. Tẹ́ bá ti da gbogbo chicken yín sí, kẹ́ wá season ẹ̀ pẹ̀lú thyme, curry, paprika powder, adùn ọbẹ̀, garlic, ginger, Isebe àti omi. Kẹ́ cover kó cook for like 5 to 7 minutes. In another preheated pan, kẹ́ wá mú Alubosa pẹ̀lú òróró, kẹ́ wá add chicken yín, kẹ́ wá fry yẹn títí tó máa golden brown. Ẹ ṣáà ti rí lójú àwòrán yín bó ṣe golden brown sí, bó ṣe fine. Bẹ́ẹ̀ ni o, tẹ́ bá ti ṣe tán, kẹ́ wá kó gbogbo ẹ̀ àti chicken àti burnt onions, kẹ́ wá kó kúrò. Kẹ́ wá ṣan watch rice yín sínú hot oil yẹn, ìyẹn òróró tẹ́ fi dín chicken yẹn, kẹ́ wá ṣan rice yín tẹ́ ti fọ̀ dáadáa, kẹ́ wá ṣan sínú ẹ̀, kẹ́ wá máa fry ẹ̀ a bit for some seconds. Ẹ má jẹ́ kó jóná, kẹ́ máa stir, kẹ́ máa fry ẹ̀, ṣáà rí bí mo yín ṣe, kẹ́ máa fry ẹ̀ títí tó máa fi ṣe kíni, tó máa fi jí mọ́ra wọn dáadáa. Lẹ́yìn yẹn kẹ́ wá da chicken stock, ìyẹn omi chicken yín tẹ́ fi bọ́ chicken yín yẹn, kẹ́ wá dà sí. After that kẹ́ wá rọra add little water sí. Ẹ má jẹ́ kí rice yín kó soggy o. Steamy ló máa ń ṣe rice, kò kí ń ṣe pé kẹ́ máa da omi púpọ̀ sí. After that kẹ́ wá da àlùbọ́sà sí, kẹ́ fi adùn ọbẹ̀ àti salt sí. Lẹ́yìn yẹn kẹ́ cover ó cook for like 12 to 15 minutes. Yes, mo wá da sausage yẹn sí àti chopped rodo. Mo wá rọra tún bu omi díẹ̀ sí. Mo wá tún stir láti marry ara wọn dáadáa. Mo wá cover fún like some minutes again. After that mo wá add chicken sí, mo wá dip ẹ̀ sínú ẹ̀. Ṣe rí bí mo ṣe bury chicken yẹn sínú ẹ̀. Èyí ni láti tún ró sí dáadáa, léyìí gbogbo ẹ̀ kó infuse ara wọn, kó marry ara wọn sínú rice yẹn. Mo wá cover láti steam a bit. Ọmọ rice yìí ó ṣe kí ni? Ó sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. Try it and